Wike ti sọ̀rọ̀ sókè. Kò sí ọmọ PDP kan tí ó du ipò ààrẹ Nàìjíríà ní 2027. Ó ti pẹ́ tí a ti sọ ọ́, tí a sì ń tẹnumọ́ ní gbogbo ìgbà pé kò sí bí ẹgbẹ́ òṣèlú PDP yóò ṣe fa ẹnikẹ́ni kalẹ̀ láti du ipò ààrẹ, pé Niyẹn Wike mínísítà ìlú Àbújá ni ò ní jẹ́. Ọ̀rọ̀ náà dàbí ìsọkúsọ nítorí kò yé ẹnikẹ́ni bí ẹyọ ẹnìkan yóò ṣe gbégi dínà fún odidi ẹgbẹ́ òṣèlú tí yóò sì rí pé irú ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ kò kópa nínú ìdìbò tó jẹ́ ńlá jùlọ. Ohun tí àwọn tí wọ́n mọ̀ nípa òṣèlú àgbáyé ń sọ ni pé kò sí ohun tó wà níbẹ̀ rárá bí ẹgbẹ́ òṣèlú bá pọ̀ tí wọ́n jọ ń du ipò kan, pàápàá ipò tó bá jẹ́ ti olórí ìjọba àdúgbò, ìjọba ìpínlẹ̀ tàbí ìjọba orílẹ̀-èdè kan. Bí ẹgbẹ́ òṣèlú bá ti ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ ni aráàlú yóò ṣe ní àǹfààní láti mú èyí tí wọ́n bá rò pé ó dára jùlọ láàrin wọn, torí ààlà ni yóò fi oko ọ̀lẹ hàn. Níbi tí nǹkan bá ti dáa pàápàá, bí orin bá pé ẹgbẹ̀rún nínú ọjà, èèyàn ò lè ṣe kó má mọ tiẹ̀. Kò sí ohun tí ẹgbẹ́ òṣèlú míì yóò ṣe tí yóò jẹ́ ká fi èyí tí a bá fẹ́ràn jùlọ sílẹ̀, tàbí ká bá ẹgbẹ́ òṣèlú míì lọ. Jẹ́ kí n jẹ ní mú ayò dùn, àdá nìkan jẹ́ ipa eré ayò ni. Pípọ̀ ẹgbẹ́ òṣèlú ní mú dẹ̀mọ́kírésì dùn, nítorí ẹgbẹ́ tó bá wọlé yóò ní ìgboyà pé lóòótọ́ òun jagun òun ṣẹ́gun ni, àwọn aráàlú ló dìbò fún òun. Ohun táwọn èèyàn kan sì ṣe lòdì sí Wike nígbà tó bẹ̀rẹ̀ ìjà inú PDP rèé, tó sì fi hàn pé òun kò ní jẹ́ kí ẹgbẹ́ òṣèlú náà fa ẹnikẹ́ni kalẹ̀ láti du ipò ààrẹ. Àmọ́ kinní kan ni yóò wà nínú àkọsílẹ̀ láyé, yẹn náà ni pé ọ̀nà yòówù kí Wike gbà ṣe òṣèlú ẹ̀, àwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni o. Wọ́n ní ọmọdé lówó, àwọn àgbà ní fàyàwọ́ ló ń ṣe. Kí ló dé tí àwọn pàápàá kò fi gbogbo ara wọ́ kí wọ́n lè rí ṣe? Wike kò fi ohun tó fẹ́ ṣe bòfẹ́ nìkan, ó ti sọ ọ́ lójú gbogbo ẹni tó bá létí, ó sì fira ẹ̀ sílẹ̀ pé ẹni bá lágbára tó sì láyà kó dá òun dúró. Ṣèyí Mákindé mọ ohun tí Wike fẹ́ ṣe. Wike sọ ọ́ lójú ẹ̀ nígbà tí Mákindé sì sọ̀rọ̀ náà sí gbangba, àwọn èèyàn rò pé irọ́ ló ń pa ni. Mákindé ní àwọn lọ sí mítìnì lọ́dọ̀ ààrẹ Bọ́lá Tinubu. Wike sì sọ níwájú àwọn níbẹ̀ pé òun yóò rí pé òun di ẹgbẹ́ òṣèlú PDP lọ́wọ́ mú. Òun yóò rí pé wọn kò ríbi fa ẹni tí yóò du ipò ààrẹ kalẹ̀ láti tako Tinubu ní 2027. Àwọn tí wọ́n jọ wà níbẹ̀ yóò ti rò pé ẹnu lásán ni Wike ń lò, tàbí pé kò sọ́gbọ́n tó lè dá sí i. Àmọ́ lójú gbogbo wọn pátá, Wike ṣe bó ti wí. Ó lo àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n súnmọ́, ó lo ilé ẹjọ́, ó lo agbára ìjọba. Àmọ́ gbogbo ohun tí ọkùnrin náà fẹ́ ló padà tó lọ́wọ́. PDP ti wà lọ́wọ́ ẹ̀ báyìí. Ohun tó sì kì í láyà tó fi jáde báyìí pé ẹgbẹ́ náà kò ní í fa ẹnikẹ́ni kalẹ̀ láti du ipò ààrẹ lọ́dún tó ń bọ̀ nìyí. Ìyẹn ni pé nínú PDP, Tinubu ò ní alátakò kankan. Níbi ìpàdé àwọn oníròyìn tí Wike fúnra ẹ̀ ṣe ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 3 oṣù kẹrin, ìyẹn lánàá òde yìí o, ló ti ṣàlàyé yìí pátá àti ìdí tí PDP kò fi ní fààyàn kalẹ̀. Wike ní kò sí ìdí méjì kan níbẹ̀ lásìkò yìí ju pé ẹgbẹ́ àwọn ò lówó lọ́wọ́ lọ. Ó ní PDP kò lówó tó lè fi fa ẹnikẹ́ni kalẹ̀ pé kó wá du ipò ààrẹ lásìkò yìí. Ó ní àwọn làwọn mọ bí àwọn ti ń ṣe é. Níbo làwọn ti fẹ́ bẹ̀rẹ̀? Pé ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà owó ńlá ni, ẹni tí yóò bá sì du ipò ààrẹ owó gidi ló gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹ̀. Bí èèyàn kan sì lówó lọ́wọ́ tí ẹgbẹ́ òṣèlú ẹ̀ ò bá lówó lọ́wọ́, ó kàn ń dààmú ara ẹ̀ ni, torí ẹnìkan ṣoṣo kì í yà wádé. Kò sí bólówó kan ṣe lè dá nǹkan kan ṣe nínú ẹgbẹ́ àwọn. Ọkùnrin náà ní ẹnikẹ́ni tó bá ní òun fẹ́ du ipò ààrẹ, àfi kó kọ́kọ́ yẹ àpò ẹ̀ wò, kó yẹ ohun tó wà lọ́wọ́ ẹ̀ wò, lẹ́yìn náà ni kó tó jáde sí gbangba pé òun fẹ́ du ipò ààrẹ. Àmọ́ bí ẹnikẹ́ni bá gbójúlé pé ẹgbẹ́ òṣèlú àwọn, òdodo ọ̀rọ̀ tó wà níbẹ̀ ni pé ẹgbẹ́ àwọn kò lówó lọ́wọ́ rárá. Wike ní bó jẹ́ òun náà lòun fẹ́ du ipò ààrẹ, òun gbọ́dọ̀ yẹ àpò ara òun wò kí òun sì rí i pé òun ní kinní kan tí òun lè fi bẹ̀rẹ̀ ètò náà lóòótọ́, nítorí òun mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà
owó ni yóò jẹ, owó sì ní bí òun ò bá sí nílé kí ẹnikẹ́ni má dáṣà kankan. Àti pé bí ẹnikẹ́ni bá tilẹ̀ fẹ́ ṣe àtìlẹ́yìn fún ẹnìkan pàápàá pé kó di ààrẹ, wọn yóò ti rí i pé tọ̀hún lè wọlé ni. Ṣùgbọ́n ipò tí ẹgbẹ́ àwọn wà báyìí kò jọ pé ẹnikẹ́ni lè tẹ́rí sí i o. Ohun tó jẹ́ kí àwọn oníròyìn tí wọ́n wà lọ́dọ̀ Wike béèrè nìyẹn pé báwo wá ni ọ̀rọ̀ ìyapa tó wà nínú ẹgbẹ́ wọn, báwo ni wọ́n ti yanjú ẹ̀ sí. Wike sáré dáhùn pé kò sí ìyapa kankan nínú ẹgbẹ́ àwọn o, torí àwọn làwọn lẹgbẹ́, ó sì ti hàn dáadáa pé àwọn làwọn lẹgbẹ́ àwọn. Ó ní ṣebí ẹ rí i nígbà tí a ṣèpàdé, ṣebí ẹ rí ìpàdé tiwa, ṣé ẹ̀yin ò rí ìyàtọ̀ nínú ìpàdé àwa tí a lẹgbẹ́ àti àwọn tí wọ́n ń làkàkà láti já ẹgbẹ́ gbà ni? Ọ̀nà kan ṣoṣo náà ni èèyàn fi mọ ẹgbẹ́ tó bá jẹ́ ojúlówó ẹgbẹ́ òṣèlú o. Ìyẹn náà ni ẹgbẹ́ tí INEC bá fọwọ́ sí, tí wọ́n sì mọ̀ pé ẹgbẹ́ ni ẹgbẹ́ náà, tí wọ́n jẹ́ kí gbogbo ayé mọ̀ pé àwọn fọwọ́ sí. Nígbà tí wọ́n ṣèpàdé tiwọn tí wọ́n ní wọ́n ṣe níbàdàn lọ́jọ́sí, ṣé ẹ̀yin rí INEC níbẹ̀ ni? Tàbí ṣé ẹ rí INEC kó torí ìpàdé tí wọ́n ṣe fi orúkọ wọn sínú ìwé wọn? Ṣùgbọ́n ṣe bí ẹ rí nígbà tí a ṣèpàdé tiwa, lójú ẹsẹ̀ nílẹ̀ INEC ti sáré fi orúkọ wa sínú ìwé wọn, nítorí wọ́n mọ̀ pé ojúlówó ìpàdé la ṣe. Kò sì sí ẹlòmíì tó tún jẹ́ PDP ju àwọn tí orúkọ wọn wà nínú àkọsílẹ̀ INEC lọ. Àwọn tá a yàn sípò náà níbi ìpàdé gbogbogbò tí àwa ṣe ni. Ohun tó sì fi hàn pé kò sí ìyapa kankan nínú PDP nìyẹn. PDP kan náà ló wà, ìyẹn náà sì lèyí táwọn èèyàn wá jẹ́ adarí fún. Òdodo ọ̀rọ̀ sì ni Wike sọ o. Àwọn ni wọ́n ní ẹgbẹ́ ní tòótọ́, nítorí níbi ìpàdé tí wọ́n ṣe ní ọjọ́ 29 sí 30 ọjọ́ oṣù kẹta tó ṣẹ̀ṣẹ̀ parí yìí, níbẹ̀ ni wọ́n ti yan Alhaji Abdulrahman Muhammadi gẹ́gẹ́ bí alága PDP, tí wọ́n sì yan Sam Anyanwu bí akọ̀wé. Aaron Chukwuemeka ni wọ́n yàn bí igbákejì alága fún ẹkùn gúúsù, àti Yusuf Akrikwen tí wọ́n yàn bí igbákejì alága fún ẹkùn àríwá. Kọ́láwọlé Ọlábísí ni igbákejì akọ̀wé, Dìran Ọdẹ́yẹmí sì ni akápò ẹgbẹ́ wọn. Lápapọ̀ àwọn 21 ni wọ́n yàn sínú ìgbìmọ̀ apàṣẹ ẹgbẹ́ náà tí wọ́n ń pè ní National Working Committee. Ìgbìmọ̀ náà ni yóò sì máa ṣe àkóso ètò gbogbo fún PDP, bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ọ̀pọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ ni wọ́n wà níbẹ̀. Síbẹ̀ Bukola Saraki tó ti fi ìgbà kan jẹ́ aṣáájú ilé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa, tó sì jẹ́ gómìnà ìpínlẹ̀ Kwara lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ wà níbẹ̀. Bẹ́ẹ̀ náà ni Sule Lamido, gómìnà Jigawa tẹ́lẹ̀, àti Ahmadu Makarifi, gómìnà ìpínlẹ̀ Kaduna nígbà kan. Ohun tó jẹ́ ìyanu níbẹ̀ ni pé wọn ò tí ì parí ìpàdé tán nígbà tí INEC tó ń ṣètò ìdìbò ti kọ orúkọ gbogbo àwọn olóyè ẹgbẹ́ tuntun náà sórí àtẹ ayélujára wọn. Èyí tó fi hàn pé àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú PDP nìwọ̀nyí, ẹnìkan ò tún gbọ́dọ̀ pé ara rẹ̀ ní aláṣẹ. Bó tilẹ̀ jẹ́ pé àwọn adarí ẹ̀ka PDP tí wọ́n yàn níbi ìpàdé èyí tí àwọn Mákindé ṣe ní Ìbàdàn lọ́jọ́ 15 àti 16 oṣù kọkànlá ọdún tó kọjá náà sì ń jà raburabu. Tí alága ẹgbẹ́ ọ̀hún tí wọ́n yàn níbẹ̀, Taminu Turakin, ti gba ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa, Supreme Court lọ. Síbẹ̀ kò sí ẹni tó rò pé nǹkan gidi kan yóò ti ìdí ẹjọ́ náà jáde. Ìdí ni pé kí wọ́n tó ṣèpàdé àpapọ̀ Ìbàdàn yìí ní ilé ẹjọ́ ti dájọ́ l'Àbújá ní ọjọ́ 29 oṣù kẹwàá, nígbà tí ìpàdé náà kù ọ̀sẹ̀ méjì. Wọ́n dájọ́ pé PDP kò gbọ́dọ̀ ṣe ìpàdé náà o. Àwọn ọmọ ẹgbẹ́ PDP láti ilẹ̀ Ìgbò àti Delta kan ni wọ́n pe ẹjọ́ náà pé wọn kò ka orúkọ àwọn ọmọ ìpàdé tí PDP àwọn làwọn fẹ́ ṣe. Adájọ́ tó dájọ́ ni James Ọmọ́tọ́ṣọ́, tó sì sọ pé àwọn kinní kan wà tí àwọn aláṣẹ PDP gbọ́dọ̀ ṣe kí wọ́n tó lè ṣe ìpàdé gbogbogbò tí wọ́n ń lérí pé àwọn fẹ́ ṣe yìí o. Nígbà tó tún di ọjọ́ 11 oṣù kọkànlá tí ìpàdé kù bí ọjọ́ 3 péré, adájọ́ míì, adájọ́ Peter Lifu, tún dájọ́ pé wọn ò gbọ́dọ̀ ṣe ìpàdé PDP yìí sẹ́ẹ̀. Sule Lamido láti Jigawa ló pe ẹjọ́ ìyẹn. Lóòótọ́ nígbà tí ìpàdé náà kù sáátà, adájọ́ Ládìran láti Ìbàdàn dájọ́ pé kí wọ́n máa bá ìpàdé náà lọ o, wọn ò gbọ́dọ̀ sọ pé àwọn ò ṣe é, kí wọ́n má dá a dúró. Tí ẹjọ́ sì di méjì, tí àwọn adájọ́ kan ní kí wọ́n má ṣèpàdé, tí adájọ́ míì ní kí wọ́n ṣe é. Síbẹ̀ nígbà tí ọ̀rọ̀ dé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó ga ju àwọn ilé ẹjọ́ gíga méjèèjì lọ, ẹjọ́ tí wọ́n dá níbẹ̀ ni pé
níwọ̀n ìgbà tí adájọ́ mọ́tòṣọ́ ti kọ́kọ́ dájọ́ pé ìpàdé náà kò gbọdọ̀ wáyé, ohun tó yẹ kí àwọn tí wọ́n fẹ́ ṣèpàdé náà ṣe ni láti kọ́kọ́ yanjú ẹjọ́ náà, kí wọ́n lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn títí dé ilé ẹjọ́ tó ga jùlọ Supreme Court pàápàá, kí wọ́n rí i pé ọ̀rọ̀ náà ti yanjú kí wọ́n tó ṣèpàdé wọn. Wọ́n ní kò sí ẹjọ́ kankan nínú pé adájọ́ míì tún dájọ́ pé kí ìpàdé náà máa lọ. Ẹjọ́ àkọ́kọ́ tí wọ́n ti dá yẹn ló yẹ kí àwọn adarí PDP tó ń ṣètò ìpàdé náà tẹ̀lé. Níbi tí wọ́n ti ní ìpàdé náà kò lẹ́sẹ̀ nílẹ̀ nìyẹn, tí wọ́n sì fagilé pé ẹnikẹ́ni kò gbọdọ̀ tẹ̀lé, tí wọ́n sì dá ẹgbẹ́ náà padà sọ́wọ́ àwọn èèyàn Wike. Ẹjọ́ tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn yìí dá làwọn Támínù Tùràkí tó jẹ́ èèyàn tàwọn Ṣèyí Mákindé wàá gbé lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ, ìyẹn Supreme Court báyìí. Àmọ́ àwọn tí wọ́n mọ̀ nípa òfin sọ pé PDP tàwọn Mákindé yẹn ti lukùn torí wọn kò tẹ̀lé ẹjọ́ tí wọ́n kọ́kọ́ dá. Èyí ni pé lónìí tí à ń sọ̀rọ̀ yìí, àwọn Wike ni wọ́n ní PDP, kò sẹ́nìkan tí bá yúmíyúmí dùmí. Bí ẹgbẹ́ ti wá bọ́ sí ọwọ́ Wike yìí ló pàṣẹ ohun tí wọn yóò fi ẹgbẹ́ náà ṣe, pàápàá lásìkò ìbò tó ń bọ̀ yìí. Kò sì sí ohun tí wọ́n ní àwọn fẹ́ fi ṣe ju pé láti inú ẹgbẹ́ àwọn o, ẹnikẹ́ni ò ní du ipò ààrẹ láti bẹ̀. Kàkà bẹ́ẹ̀, Tinubu tí ẹgbẹ́ APC fà kalẹ̀ ni wọn yóò gbà gẹ́gẹ́ bí olùdíje fún ipò ààrẹ tiwọn náà. Ẹgbẹ́ òṣèlú PDP yóò sì ṣe àtìlẹ́yìn gidi fún un. Àwọn tí wọ́n ti ń sọ láti ọjọ́ yìí pé gbogbo ohun tí Wike ń ṣe nì pé àlùwàlá ológbò àti kẹranjẹ ni wọ́n jánà báyìí o, torí àwọn yìí ti ń pariwo tipẹ́ pé Tinubu ni Wike fẹ́ torí ẹ̀ bá ẹgbẹ́ PDP jẹ́, àti pé gbogbo ohun tó ń ṣe yìí ní Tinubu àti ìjọba rẹ̀ ń fi agbára ìjọba ṣe àtìlẹ́yìn fún un. Àwọn míì kò gba eléyìí ṣá o, wọ́n ń sọ pé kò sí ohun tí Wike ṣe tí ò dáa, pé bí ọ̀rọ̀ òṣèlú ṣe rí nìyẹn. Wike náà tilẹ̀ ti sọ, ó ní ó yẹ kí gbogbo ẹgbẹ́ alátakò mọ̀ pé ẹgbẹ́ tó bá ń ṣèjọba lọ́wọ́ yóò máa ṣọ́ àwọn lọ́wọ́, yóò máa ṣọ́ àwọn lẹ́sẹ̀ ni, pé wọn yóò sì máa wá gbogbo ọ̀nà láti mú wọn. Bí àwọn fúnra wọn bá sì ti fẹ̀dí wọn síta, tàbí tí wọ́n bá ti jẹ́ kí ògiri ilé wọn lanu tí aláǹgbá bá wọ̀ ọ́, kò ṣe kinní kan mọ́, àjẹ́ pé àwọn fúnra wọn ni wọ́n fọwọ́ ara wọn ṣera wọn. Àwọn tí wọ́n sọ báyìí ni PDP ló bá ayé ara wọn jẹ́. Èèyàn sì lè bú Wike tàbí Tinubu nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ náà. Wọ́n ní orí ẹni tí eégún ń lé lọ ò fà á lọ́bẹ̀ lá, ta ni yóò wá fi ojú bọ̀rọ̀ gbé oúnjẹ tiẹ̀ sílẹ̀ fẹ́ nìkan. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Wike, PDP àti Tinubu yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ yìí o.